mímọ̀ wípé àwọn ti ṣe àwárí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún, àwọn sì ti gbá wọn mọ́ gbàgà báyìí. Wọ́n ti wà nínú galagala arin tí wọ́n ti ń wò kánbókánbó bí òkété inú ayanran. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tẹ̀síwájú pé iṣẹ́ ìwádìí ó sì ń lọ lọ́wọ́ láti mọ̀ fún ìdí kókó àti nǹkan tó ṣokùnfà tí wọ́n fi dẹ́rú ẹ̀ lásà, tí wọ́n fi dáṣọ ọ̀rọ̀ ẹ̀ ṣòro láti máa yẹ fóònù àwọn ènìyàn wò lọ́nà tí kò bá òfin mu. Lẹ́yìn iṣẹ́ ìwádìí, ìyà tó tọ́ lábẹ́ òfin ni àwọn yóò fi jẹ wọ́n o. Ìwé ìròyìn The Nation lódì yìí, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe bí ààrẹ tòótọ́ o, àfẹ́ ààrẹ eléyìí tí ó mọ̀ jẹ́ olóyè abẹ́nidárò abánikẹ́dùn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀ka ti orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, òun náà ni a máa ti sọ̀rọ̀ jáde ní àná ọjọ́ ìṣẹ́gun tí wọ́n sì sọ̀rọ̀ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹ dákun ẹ ṣe bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ tí máa ń pàṣẹ káṣẹ kó sì múlẹ̀, òun náà la fẹ́ o, kìí ṣe ààrẹ eléyìí tí ó mọ báni kẹ́dùn, tí ó mọ ṣe àwọn ìlérí eléyìí tí ò ní múlẹ̀ lórílẹ̀-èdè yìí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ látìgbà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti goróyè tí bàbá sì ń jẹ́jẹ́ tí ẹ̀jẹ̀ ọ̀hún tí ó padà múlẹ̀ o. Ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Malam Bọ́lájí Abdullahi, òun náà ló sọ̀rọ̀ yìí o lójú òpó ayélujára X rẹ̀. Níbẹ̀ náà ló ti sọ ọ̀rọ̀ jáde wípé ẹ dákun ààrẹ la fẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, kìí ṣe ẹni tí ó máa bá wa kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí ìjàmbá bí tó bá ṣẹlẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹ wo, ó dàbí ìgbà tó jẹ́ pé ààrẹ yìí ó ti wá di pé kò ní ṣẹlẹ̀ mọ́. Òun náà ló kọ rẹ̀ never again. Òun náà ni wọ́n pe àlàjẹ́ ó kọ ààrẹ nígbà tó sọ̀rọ̀. Ó ń jó di mímọ̀ wípé pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ eléyìí tá a ti ní lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní gbogbo tá ààrẹ máa ń sọ náà ni pé ẹ wo lẹ́yìn eléyìí ìmí ò ní ṣẹlẹ̀ mọ́. Ó ní èmi wo ni ò ní ṣẹlẹ̀ mọ́ o. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ, wọ́n ṣe àwọn àlàálẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì látìgbà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti gorípò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 2023 ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023. Wọ́n ní àwọn èèyàn kan wọ́n sọ ẹ̀mí wọn nù ní ìpínlẹ̀ Plateau, tó sì jẹ́ pé nígbà náà táàrẹ bá ti jáde ní táàrẹ kọ́kọ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọlédè rẹ̀ nígbà náà ni pé ẹ wo a yanjú eléyìí, we will resolve this. Òun náà ni ààrẹ sọ. Wọ́n ní ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2025 bẹ́yìn ọ̀bá gbàgbé ẹ rántí pé ìkọlù kan ó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau tó sì tún ṣẹlẹ̀ ní Kwara. Wọ́n ní kí láàrẹ sọ, wọ́n ní ó wá tó gẹ́ báyìí, alúbàtà kan kì í dárí, enough is enough. Òun náà ni àkọlé tí ààrẹ tí ó lò nígbà náà. Ẹ má tún wá gbàgbé o, ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2025 ní ìpínlẹ̀ Benue ìkọlù mọ̀ tún wáyé. Kí ni ààrẹ sọ? Ààrẹ ní ó àsìkò yìí gan òun náà wá ni ó tó gẹ́, ìyẹn enough is now enough. Ó tún fi náà sí. Wọ́n ní eléyìí kò gbúdọ̀ mọ́ tẹ̀ wájú o, this must not continue. Òun náà ni ààrẹ sọ nígbà náà ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2025 ní ìpínlẹ̀ Kebbi. Yìí tí ààrẹ sọ ńgbà náà ni pé irú eléyìí kò tún gbúdọ̀ ṣẹlẹ̀ mọ́ o, this should not happen again. Òun náà ni ààrẹ tó lò nígbà náà ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2026 nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau àti Kaduna, níta ààrẹ tó sọ ńgbà náà ni pé ó wá tó gẹ́ báyìí, enough is enough. Wọ́n ní ẹ wo ẹ wá kọlù àwọn ọ̀daràn yìí, kẹ́ ẹ kọlù wọn lójú ọjọ́, smash the criminal in real time. Èyí náà ni ààrẹ tó sọ ńgbà náà. Wọ́n ní ní ọjọ́ kìíní sí ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2026 tí a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Plateau náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ láabi tún ṣẹlẹ̀ ńbẹ̀. Ìyí tí ààrẹ sọ ni pé eléyìí ò tún gbúdọ̀ ṣẹlẹ̀ mọ́ o, this will not repeat itself. Òun náà ni ààrẹ tún sọ. Wọ́n wá ní ó ti wá di pé ààrẹ máa ń ní slogan kọ̀ọ̀kan fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní ọjọ́ Easter tí àwọn èèyàn tí wọ́n ń ṣe àyájọ́ Easter, tó sì jẹ́ pé ọjọ́ ìmọ̀ ọ̀pẹ tí wọ́n tún ṣe ìkọlù àwọn ìpínlẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí rèé Kaduna, Borno, Plateau, Benue, tó sì jẹ́ pé àwọn èèyàn wọ́n tún sọ ẹ̀mí wọn nù. Wọ́n ní táàrẹ tún sọ ńgbà náà ni pé enough is enough. Náà ní láti àgbà tí ààrẹ ti lo enough is enough yìí, wọ́n ní enough kankan ò tí ì wà enough o. Ẹ̀ tá a nílò lórílẹ̀‐èdè Nàìjíríà
òun náà ni ẹni tí ó darí orílẹ̀-èdè yìí tí ó sì pàṣẹ táṣẹ rẹ̀ ó sì múlẹ̀ kìí ṣe olóyè fún àwọn abánikẹ́dùn. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún tẹ́ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. Ọlọ́run gbà wá. Jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. Ìgbà tá a bá padà dé a ó tún tẹ̀síwájú ẹ̀kọ́ òkàlẹ̀. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń lo àsìkò yìí láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé àwọn ṣì wà ní ìlú òkè o. Bẹ́ẹ̀ ni ilẹ̀kùn iléeṣẹ́ àwọn ó ṣí kalẹ̀ gbáyàwó fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe àmúlò máṣíìnì èyí tó ń jáde ní iléeṣẹ́ wọn. Ìyẹn máṣíìnì tí àwọn ènìyàn ń ṣàmúlò rẹ̀ láti na oríkèéríkèé ara èyí tí ó ń ro wọ́n bíi kí ẹsẹ̀ kó máa roni, kí apá kó máa roni, kí ẹ̀yìn kó máa faniṣo tàbí àwọn àyè kan ká má lè lò ó bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá lo máṣíìnì yìí bí o kò jìnnà ilá ò gbọ́dọ̀ kó o. Iléeṣẹ́ Ralac Ventures ìlú òkè o ni wọ́n wà báyìí pẹ̀lú máṣíìnì yìí fún gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú òkè o àti agbègbè rẹ̀. Owó kékeré lẹ́ẹ̀fi lo máṣíìnì ọ̀hún, àlàáfíà ara yín yóò ṣe péye. Bẹ́ẹ̀ ni oògùn wà fún títà fún gbogbo àwọn aláràtúntà tí wọ́n fẹ́ bá wọn dòwò pọ̀ tí wọ́n sì fẹ́ jèrè gọbọi. Wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá kó ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lò ó, ẹ̀yin náà lè yọjú sí iléeṣẹ́ Ralac Ventures. Ọ̀kan ọ̀jọ̀kan egbòogi èyí tó ń ṣiṣẹ́ tó sì múnádóko òun ló wà ní iléeṣẹ́ Ralac Ventures. Olú iléeṣẹ́ Ralac Ventures wọ́n fi ìdí kalẹ̀ sí ìlú Ìṣẹ́yìn ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Ẹ̀ka iléeṣẹ́ Ralac Ventures ó wà ní ìlú òkè o. Ìlú òkè o gan ni wọ́n wà lónìí yìí, lọ́la àti ní ọ̀túnla. Fún gbogbo ẹ̀yin ènìyàn wa, iléeṣẹ́ Ralac Ventures ní ìlú òkè o wọ́n wà ní ilé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn yìí tó wà ní àdúgbò Òlèlè ní ìlú òkè o. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì tún wà ní ìlú Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa kò tán síbẹ̀ o, ó ń sún sápá iwájú. Àwọn ikọ̀ agbésùmọ̀mí wọ́n tún ṣe iṣẹ́ láabi wọn o. Wọ́n rán àwọn ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí ọ̀run àjàǹtẹ̀, wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Lánàá òde yìí ni àwọn ikọ̀ agbésùmọ̀mí àwọn agbébọnjà tẹ́nikẹ́ni kò tí ì mẹ́yẹ tó sun wọ́n ni wọ́n yabo agbègbè kan tí wọ́n ń pè ní ìjọba ìbílẹ̀ Ṣìrórò ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ láabi wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé àwọn ènìyàn 3 ni wọ́n ṣe pẹ̀kínpẹ̀kín ọlọ́jọ́ wọn nígbà tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n sọ wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí ni wọ́n yabo agbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè kùkùkẹ̀kẹ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ní agbègbè náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Àwọn ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n dáná sunlé púpọ̀ tí wọ́n sì ṣiṣẹ́ láabi ọ̀hún débi wípé
àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ara wọn nígbàtí ikọ̀ àwọn oníwèé ìròyìn Punch tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí nípa rẹ̀. Àwọn ikọ̀ fìjìláńtẹ́ wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí wọ́n ti lọ kó tó di pé ikọ̀ àwọn fìjìláńtẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ ajé ní ọ̀sẹ̀ tá a wà yìí ni àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n tún da ọ̀pọ̀lọpọ̀ màálùú ẹran ẹlẹ́ran ni wọ́n dà á lọ ṣùgbọ́n wọn ò padà mọ̀nà mọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ń jábọ̀ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ni wọ́n ti sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nítorí pé òtítọ́ ni ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ yìí. Kọ́lọ́run kó fún àwọn agbófinró kó kún wọn lọ́wọ́ kó sì fún wọn ní iṣẹ́ ọ̀hún ṣe. Ìwé ìròyìn Punch ni ó Punch ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Ká tún lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń padà bọ̀ wá ẹ kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. PDP Power alága ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Ìwájọwà òun náà ni wọ́n fi àsìkò yìí ni wọ́n fi ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Honorable Ọlásùnkànmí Azeez náà ló kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n wá síbi ìpàdé eléyìí tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí tó sì jẹ́ pé lára àwọn ìlọsíwájú eléyìí tí ó bá ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni wọ́n sọ nípa rẹ̀. Lára àwọn tí wọ́n wà ní kàlẹ́ńjọ́ náà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó tọ́ láti wọ́ọ̀dù àwọn alága láti wọ́ọ̀dù Ọ̀jẹ́lẹ̀yẹ Francis, Oyèwùmí Fọlárànmí, Razak Ahmed, Lawal Tajudeen, Honorable Kọ́láwọlé Ògúnlẹ̀yẹ, Honorable Ibrahim Mariam, Honorable Ògúntolú. Òun náà ni wọ́n wà níbi ìpàdé náà pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Ìwájọwà. Àwọn fi àsìkò yìí sọ fún yín pé ẹgbẹ́ òṣèlú PDP ti Ìwájọwà ó wà ní abẹ́ ìṣàkóso àwọn adarí eléyìí tí wọ́n lè darí rẹ̀ dé èbúté ògo. Olùkéde Honorable Ọlásùnkànmí Azeez fún gbogbo ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Ìwájọwà. Ẹ káàbọ̀ padà láti ibi tí a ti lọ polówó ohun tá à ń tà. Ní báyìí ìròyìn ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú o. Ìwé ìròyìn The Nation náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí Shekarau eléyìí tó ti jókòó ọ̀rọ̀ pẹ̀lú Yusuf látàrí pé bóyá ó ṣeé ṣe o kí Shekarau kó padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà nígbà kan rí tó ti jẹ gómìnà ní ìpínlẹ̀ Kano Malam Ibrahim Shekarau òun náà ni ó ti jókòó ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà Abba Kabir Yusuf eléyìí tí ó ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC wípé báwo ni o ǹjẹ́ ó ṣeé ṣe kó padà wá sínú ẹgbẹ́ òṣèlú APC. Ìpàdé yìí òun náà ló jẹ́ ìpàdé alátìlẹ̀kùn mọ́rìnṣe eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano ọ̀hún Shekarau eléyìí tí ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó wà báyìí tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ó ṣeé ṣe o pé kóhun ọmọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan. Shekarau bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú àti àwọn olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni o. Òun náà ni Yusuf ló fi ń wo pé eléyìí tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC yóò mú ìlọsíwájú bá ẹgbẹ́ ọ̀hún pàápàá jùlọ fún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Gómìnà Yusuf eléyìí tó ṣẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC òun náà ló ti ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kano kó lè mọ rẹ́sẹ̀ walẹ̀ àti láti ṣiṣẹ́ takuntakun fún àtúndì ìbò fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Shekarau òun náà ló gba àlejò gómìnà Yusuf ló gbà pẹ̀lú ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Umar Haruna Doguwa eléyìí tí wọ́n yọjú sí. Bákan náà kọmíṣánná fún ètò ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ náà Barrister Haruna Isa Dideri òun náà ni wọ́n wà ní ilé Shekarau ní
ìpínlẹ̀ Kano ìyẹn ní ọjọ́ àìkú eléyìí tí ọkọ̀ jáyé nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé gbogbo ilẹ̀ òun náà ló gba Shekarau tí Shekarau tó bá ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí pé ọgbọ́n àti ìmọ̀ eléyìí tí Shekarau tó níyì yóò fi jẹ́ kí wọ́n lè tukọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ náà dáadáa bẹ́yìn ọ̀bá gbàgbé ẹ rántí pé Shekarau náà ló ti jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ nígbà kan rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ odi mímọ̀ wípé ó ṣeéṣe o kó jẹ́ pé ọ̀rọ̀ táwọn bá Shekarau sọ yìí ó ṣeéṣe kó darapọ̀ àmọ́ ṣá o ẹni tí ó jẹ́ agbẹnusọ fún Malam Shekarau òun náà sọ̀rọ̀ jáde lánàá òde yìí tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ṣe rí ìpàdé eléyìí tí àwọn ṣe pẹ̀lú gómìnà Yusuf kò tí ì sọ o wípé bóyá báyìí òun náà ni ìgbésẹ̀ tí Shekarau fẹ́ gbé o gẹ́gẹ́ bí àwọn oníròyìn bí wọ́n ti ṣe ń gbé ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn eléyìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi síkùn òfin mọ́ àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò alọ́kọ́lóhunkégbe òjálẹ̀ onílé fi bọ́ tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kọlọ́bọ 3 ni wọ́n níye o wọ́n fi síkùn òfin mú wọn wọ́n sì gba ìbọn àmúṣeré toy gun wọ́n gbà á lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti kéde wípé àwọn ti fi gbòòrò òfin gbé àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò alọ́kọ́lóhunkégbe 3 ni wọ́n níye tí wọ́n sì gba ìbọn àmúṣeré ìbọn àmúléwọ́ ìyẹn toy gun ìyẹn ni wọ́n ní àwọn gbà lọ́wọ́ wọn ní ìlú Ìbàdàn nínú ọ̀rọ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tó fi léde ó sọ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n pín sí ẹ̀ka títí Bódìjà ọjà Bódìjà ni wọ́n fi síkò òfin mú àwọn ènìyàn yìí nígbà tí wọ́n dá wọn dúró ní rònà ní ojú òpópónà Awólọ́wọ̀ èyí tó lọ sí Bódìjà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn fi gbòòrò òfin gbé tí wọ́n sì padà jẹ́wọ́ wípé òtítọ́ ni àwọn ń digunjalè àti wípé àwọn ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà ìbọn àmúṣeré ìbọn ìléwọ́ yìí wọ́n fi sínú báàgì dúdú tí wọ́n sì gbé sí ìsàlẹ̀ ẹrù wọn nígbà tí wọ́n dá wọn dúró wọ́n ní ẹ tú ẹrù yín a fẹ́ wo àwọn nǹkan kan nígbà tí wọ́n tú ẹrù ọ̀hún désàlẹ̀ ni wọ́n rí ìbọn àmúṣeré ìbọn ìmúléwọ́ àmúṣeré ìyẹn pistol tó jẹ́ ìbọn àmúṣeré ìyẹn toy gun wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ fóònù wọ́n gbà á ní ọwọ́ wọn. ẹ má bínú wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ fóònù wọ́n gbà ní ọwọ́ wọn o nígbàtí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí wọ́n rí wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà àwọn ẹni afẹ̀sùnkàn wọ́n padà jẹ́wọ́ tí wọ́n sì ka bòròbòrò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni àwọn ti ṣe lọ́sẹ̀ tí àwọn sì ti gba ọ̀pọ̀lọpọ̀ fóònù lọ́wọ́ àwọn ènìyàn tó fi mọ́ owó iléeṣẹ́ ọlọ́pàá wọ́n jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ó sì ń tẹ̀síwájú láti mọ àwọn ènìyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tí àwọn yóò sì fi gbòòrò òfin gbé wọn wọn ò jólamba pa ní iwájú òfin ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ló kọ ìròyìn náà jáde ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí wọ́n ti ń sọ pé àwọn wọ́ọ̀dì àjọ INEC o àti ẹgbẹ́ òṣèlú alátakò látàrí pé kíni wọ́n ní ẹ dákun o mínísítà tí ń kó ilẹ̀ tí ń kólé tí ń kọ́kọ̀ owó eléyìí tí ń kó fún àwọn àjọ INEC yìí owó kíni ó jẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìpè wọ́n ti béèrè fún ìwádìí o látàrí bí ó ṣe jẹ́ pé àwọn ọ̀gá lọ́gàá níbi àjọ INEC Independent National Electoral Commission eléyìí tí wọ́n fún ní ilẹ̀ wọ́n fún ẹ ní owó bítíbitì owó nílùú Àbújá àwọn mínísítà eléyìí tí wọ́n ṣiṣẹ́ ní àkàtà ààrẹ Bọ́lá Tinubu òun náà ni wọ́n sì kó owó ọ̀hún tí wọ́n kó fún àwọn àjọ INEC nínú ọ̀rọ̀ kìlọ̀ eléyìí tí wọ́n sọ jáde náà ni wọ́n ti ń jẹ́ odi mímọ̀ wípé ẹ dákun o ìjọba tó wà lóróyè tí wọ́n bá ti ń fún àjọ tí ó mójútó ètò òdìbò tí wọ́n bá ń fún ẹlẹ́bùn owó ẹ̀bùn ọkọ̀ ẹ̀bùn ilé ẹ̀bùn ilẹ̀ ẹ dákun kí ni ìyún kí ló fẹ́ máa túmọ̀ sí wọ́n lélẹ́yìí ó ti fẹ́ máa mú èbù ẹ̀yìn bá ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP
òun náà ni wọ́n ń jó di mímọ̀ wípé bẹ́yìn ọ̀bá gbàgbé lọ́sẹ̀ tó lọ òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ta kọ́sọ̀ o sójú òpó ayélujára níbi tí àwọn èèyàn tí wọ́n ti ń fi àwọn fọ́nrán eléyìí tí àwọn dúkìá tí wọ́n fún àwọn àjọ INEC tí wọ́n fi hàn síta tó sì jẹ́ pé gbogbo eléyìí ẹ dákun lásìkò òṣèjọba àwarawa yìí tá à ń sọ pé à ń jà fún òṣèlú eléyìí tí ó jẹ́ àkóyawọ́ wọn ní ṣe bíbí ẹnu bá jẹ ojú ó tì ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú PDP comrade Ine Emamabong òun náà ló bọ ọ̀rọ̀ ọ̀hún ló bọ́ síta o tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo ó dàbí ìgbà tó jẹ́ pé àkóyawọ́ ò ní sí mọ́ o lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí àbí àti gbọ́ wípé wọ́n wá ń fún àwọn tó jẹ́ alákòóso àjọ INEC tí ó mójútó ètò òdìbò tí èsè tẹnìkan tó jẹ́ ẹgbẹ́ bíi 20 òun náà ló fẹ́ dìbò kí wọ́n tún wá máa gbẹ̀bùn lọ́wọ́ òṣèlú kan eléyìí ó ti wá ní àmójútó àwa á béèrè lọ́wọ́ wọn o ẹ dákun oore kí ni a ṣe fún yín oje tẹ́ ẹ fi ń bù wọ́n nílẹ̀ tẹ́ ẹ fi ń bù wọ́n lówó eléyìí yóò tó àpérò ìwé ìròyìn Vanguard òun ló kọ Emamabong òun náà ló sì sọ. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá Alhaji Atiku Abubakar ó mà ti sọ ojú abẹ́ǹkó ó ní pínpín àpò ìrẹsì sùpàgẹ́tì tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń pín kò lè jẹ́ kí ààrẹ kó wà lórí ipò àga ààrẹ títí ọdún 2027 Alhaji Atiku Abubakar ló sọ̀rọ̀ yìí jáde o igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar ó ti kéde sí ìgboro ayé wípé pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bàbá ń gbé lórí pínpín àpò ìrẹsì sùpàgẹ́tì àti oríṣiríṣi àwọn nǹkan wípé kò lè jẹ́ kí ààrẹ kó wà lórí ipò ààrẹ síwájú ọdún 2027 nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ètò ìṣèjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà ó ń ju àjórẹ̀yìn pẹ̀lú bí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wà lórí ipò ààrẹ lọ́wọ́ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń ṣe ìjọba ní ọ̀nà tí kò tọ́ tó sì ń ṣe bàlàbùlù gẹ́gẹ́ bó ṣe wí o ọ̀rọ̀ náà ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún Alhaji Atiku Abubakar tó fi léde ìyẹn Franklin Suhaib òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé 30 àwọn gómìnà ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC síbẹ̀síbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń kojú oríṣiríṣi àwọn ìṣòro àti ọ̀kan-ò-jọ̀kan àwọn nǹkan tó jẹ́ wípé ààrẹ sọ wípé òun ó ṣe ṣùgbọ́n ìdàkejì rẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń rí o ìyà àjẹpọ́nọlá ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ àti oríṣiríṣi ètò ààbò tí ò fẹsẹ̀ rinlẹ̀ oríṣiríṣi àwọn ìwà èyí tí ó jẹ́ wípé ààrẹ ń ṣe èyí tí kò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú ẹnu mi ò gbà o ṣùgbọ́n Alhaji Atiku Abubakar òun ni ó ń sọ̀rọ̀ yìí jáde láti inú ìwé ìròyìn Daily Trust ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ wò ó ẹ lọ sínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí kẹ́ lọ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Aisha Yusufu tó ti sọ̀rọ̀ wípé ẹ wo ìyẹn tó bá ìfilẹ̀ mú Peter Obi tó fi jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó wá tún ronú pé wọ́n ṣe sáà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí ẹ̀jẹ́ eléyìí tó jẹ́ wípé sáà kan péré òun náà lòun ó ṣe ó ní òun ò ní bá alájọṣepọ̀ kankan mọ́ tó jẹ́ pé àárín àwọn yóò dàrú ní o kó tún tó bẹ̀rẹ̀ padà ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Aisha Yusufu òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo bí Ọlọ́run bá kọ́ ọ́ bẹ̀ tí Peter Obi tó bá ilé jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó wá ronú pé òun fẹ́ ṣe sáà méjì ó ṣeé ṣe o kóun ó mọ̀ ṣe àtìlẹ́yìn eléyìí tí òun ṣe fún lásìkò yìí kóun ó mọ̀ ṣe fún nígbà náà nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ náà ni Yusufu ló ti tẹnu mọ́ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé èèyàn yìí òun náà lòun mọ Peter Obi sí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ eléyìí tó jẹ́ o tó ń jẹ́ òdì mímọ̀ wípé tó bá ilé mú òun tóun fi jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà sáà kan péré òun náà lòun ó lọ́ra ṣe tóun ó sì sanwó ọ̀hún tóun ó sì gbé ìmándéètì tóun ó gbé kalẹ̀ ó ní àmọ́ ṣá o tí Mr. ọ̀gbẹ́ni Peter Obi tí wọ́n bá ilé dé ọ́fíìsì tí wọ́n sọ pé agbára ti bo àwọn lójú iṣẹ́ kan sì wà
táwọn fẹ́ parí àwọn gbọ́dọ̀ ṣe sáà ẹlẹ́ẹ̀kejì èmi o Aisha Yusuf mò ń sọ níbí kẹ́ẹ̀sì ká fọ́nrán ilẹ̀ wípé èmi gan ní kọ́kọ́ mọ̀ kéde pé ẹ wo ẹ̀yin èèyàn ẹ má dìbò fún o torí ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí ó fẹ́ dá wàhálà alẹ́ ni kò tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ó ní torí pé àtìlẹ́yìn tóun ṣe fún Peter Obi torí pé òun ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé yóò ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan eléyìí tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní àmọ́ ṣá o ní ọdún 2023 bẹ́ẹ̀ bá gbàgbọ́ ní bẹ́ẹ̀ bá gbàgbé ní tó ń ṣe ń gbà náà ni pé òun o sáà kan péré òun náà lòun ó ṣe tóun sì jẹ́ kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n rí iṣẹ́ takuntakun tóun ṣe onígbà tóun bá ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra nígbà kan rí tóun bá sọ̀rọ̀ ó ní gbogbo àwọn èròǹgbà rẹ̀ eléyìí tó ní fún orílẹ̀‐èdè Nàìjíríà òun gan lòun fi wo pé bàbá yìí bàbá mọ̀ fún láàyè yọ́ mọ̀ ṣe dáadáa ó ní àmọ́ ṣá o tó bá wá di pé ó dé orípò tán tó wá sọ̀pàkọ́lùké tó ń di pé òun ò tí sáà kan kò tóun o òun ọ̀jẹ̀ kan sí ọmọ tí ọba àmọ̀wé òun náà ní mọ̀ rìpíìtì tó tún wá fẹ́ rìpíìtì ọ̀hún èmi ò ní lè gbà o èmi gan wà lára àwọn tí wọ́n mọ̀ ṣe àwọn kéde wípé ẹ wo ẹ má dìbò fún Peter Obi o Aisha Yusuf òun ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. jẹ́ ká gbé súnmọ́ àwọn aráalé àbíbò. nam. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ìròyìn tá a kà òun ni ká ẹ dá sí àfẹ̀rọ̀jọ́nù Ọlọ́run àfibẹ̀yìn ìdásí tẹ́sí dásí èyí tó lọ lórí ẹ̀rọ agbágbé ni ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó yàtọ̀ sí ọ̀rọ̀ abẹ́ ọ̀dẹ̀dẹ̀ bó ṣe jẹ́ nù. tẹ́ ẹ bá ti dá sí lọ́nà tí kò tẹ́ wa lọ́rùn a ó já ìpè yín lójú ẹsẹ̀ 070 47 7064 070 47 7064 ẹ̀ló ẹ kú ojúmọ́ o. ẹ̀ló. ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ̀ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ yìí ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. Hello. à ń gbọ́ yín o. à ń gbọ́ yín. ó dàbí pé wọn ò tí ì ṣetán 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. 070 ẹ sì máa gbìyànjú ó ṣeéṣe kó jẹ́ pé ojú òpó òun tàbí kí àwọn ènìyàn kí wọ́n pọ̀ níbẹ̀ àfi ń tó yín létí wípé láìpẹ́ jọjọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ méjì ni ẹ láǹfààní láti máa pè wá sí láìpẹ́ jọjọ ṣe é gbọ́ ẹ má bínú. bó ṣe jẹ́ nù. 070 47 7064 070 47 7064 ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. bí kò ní bàjẹ́ o. àmì o. inú wọ́n tún kárí nọ́mbà lẹ́ẹ̀kejì tó tọ́ inú wọ́n tún o. èyí tí wọ́n fẹ́ dá sí ìròyìn ni wípé nígbà tí INEC fún àti gba ọkọ̀ tó ń gba nǹkan tó ń gíìsì nǹkan fún ẹ. ìyá àwọn tó ń fún wọn ní nǹkan ìgbọ́n ni wọ́n ó ṣiṣẹ́ fún báyìí. ìyá pẹ̀lẹ́ bá rí election tó dáa tó ti wà ẹ̀ tí parí sára ẹ̀ tí gba ọkọ̀ ẹ̀ gba nǹkan. ẹ má ṣiṣẹ́ burúkú ẹ̀ ṣiṣẹ́ dáadáa nàìjíríà ní ṣe dáadáa láfẹ́ dáadáa ìfọ́ọ̀sì dáadáa láfẹ́ ní 2027 wálé ọmọlúwa ẹṣẹ́ lọ́dọ̀ àti ìpínlẹ̀. ẹ ṣé o bọ̀dá wálé 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kọ́ ètò. àdúpẹ́ ọlọ́run ló ń ṣètò. orúkọ tèmi ni àti àtúnṣe láti òkè sílẹ̀ láti ṣàkí. ẹ káàárọ̀ sà. mo sọ̀rọ̀ òbí èyí tó sọ tó ní tí ọmọ tó fún dìbò fún tó máa wọlé àrẹ́fẹ́ kejì tó tó òun ìlú àti fún wọ́n nípa ọ̀sẹ̀ tó di bẹ́ẹ̀ fún ìmọ̀sánlẹ̀ yìí tó máa wọlé tẹ́ wọ́n tọ́ ní àtọ̀lọ ẹlẹ́kejì sí àmọ́ nàìjíríà yìí ọlọ́run ṣàánú wa ní àwọn àti ààrẹ wa ààrẹ bọ́lá ní ìṣubú nípa ọ̀rọ̀ ìfàbò ọlọ́run àbálọ́wọ́ ìfàbò yìí kún amóyè fún à ń sàìn lónìí à ń sàìn lọ́la ọlọ́run jẹ́ kí nàìjíríà máa jẹ́ o ẹgbẹ́ ń sọ̀rọ̀ ní ọlọ́run tó dín dé o iléeṣẹ́ chifu ló lápapọ̀ ọ̀wárí tó fẹ́ o láti ṣe àmọ́ ṣẹ́ṣẹ́lẹ̀ o iléeṣẹ́ fẹ́ dènà kò ní jẹ́ o ọlọ́run tó wó orúkọ tuntun àbí àti àtúndì ìwádìí tuntun salamu aleykum. ẹ ṣé o aleykum salam ẹ ṣé o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí
tí ẹ fi bá wa dá sí i ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti mú wá sí etí ìgbọ́ yín ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ̀lú. à ń gbọ́ yín sá o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá. ìgbà gbajúmọ̀ láti lọ látẹ̀. à ń gbọ́ yín sá láti lọ látẹ̀. ẹ̀lú. a wà pẹ̀lú yín ọmọ nàìjíríà ń gbọ́ yín. hello láti là ń látẹ̀. wọn ò ló mọ́ o ojú ó ṣeéṣe kó jẹ́ pé ojú òpó wọn ò ṣe dáadáa 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí hello 070 47 7064 ní ojú òpó ayélujára àwọn èèyàn tí ń wò wá bẹ́ẹ̀ ni wọ́n ń kí wa o Ṣakiro Akéwúsọlá wọn ni ẹ kú ojúmọ́ bẹ́ẹ̀ ni Màlẹ́gẹ́ àwọn náà wọ́n kí wa Táírò Adébáre wọ́n ti kí wa láàárọ̀ yìí Kabirat Aníbàbá wọ́n ti kí wa láàárọ̀ yìí Matthew God Gift wọ́n kí wa lójú òpó ayélujára Janes Yẹmẹsí Adéyẹfá wọ́n kí wa láàárọ̀ yìí 070 47 7064 070 47 7064 ní ojú òpó ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ abẹ́rẹ́ kéré ó bí o. ẹ káàárọ̀ o bàbá olóyìnbó kọ́ yìí. ẹ káàárọ̀ sà èmi náà ni o yóò dára fún yín o. ẹ káàbọ̀ sà. ẹnjìn wọn ò ní bàjẹ́ yóò máa tẹ̀síwájú o. àmín o. ọ̀rọ̀ kábíyèsí olúbàdàn àti kábíyèsí aláàfin ìlú ọ̀yọ́ wa pẹ̀lú ọmọ mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ kálukú ọ̀ṣọ́ra rẹ̀ ohun tójú bá rí ni kọ́ni wọ́n máa sọ àfẹ́ wrong information olórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kálukú ọ̀ṣọ́ra rẹ̀ láti máa sọ ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ o ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní dàrú nàìjíríà ò ní dàrú ó dàbọ̀ wọ́n wà sí káyẹ̀. tó bàbá olóyìnbó ẹ ṣeun pẹ̀lú òyìnbó 070 47 7064 070 47 7064 lójú òpó hello ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. iléeṣẹ́ sí kò ní bàjẹ́. àmín. ọmọ ẹlẹ́yà ní sọ̀rọ̀ láti mọ́kànlá ní Ṣakí. à ń gbọ́ yín sà. àti bàbá wa Tinubu torí àwọn èèyàn mọ̀ ń pa tí wọ́n kó nípa INEC ni kí wọ́n lè múra fún fẹ́ takuntakun tí wọ́n ràn Nàìjíríà lọ́wọ́ ni ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún wọn bí wọ́n ti ṣèrànlọ́wọ́ owó fún wọn pẹ̀lú ilẹ̀ ní ọ̀dà wọ́n sì rántí àwọn tó jẹ́ ọ̀gá nílé àwọn ọ̀sẹ̀ yòókù náà tó kù báyà nípa ètò náà wọ́n fún wọn ní nǹkan tọ́ sí wọn dáadáa tí wọ́n lè múra sí Nàìjíríà ò ní bàjẹ́ o ṣé kò ní bàjẹ́ o. àmín ẹ ṣé o kágbé ìpè ẹyọ kan sí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí hello ẹ kú ojúmọ́. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. abẹ́rẹ́ kéré adébíkẹ́. ẹ káàárọ̀ sá o. ó bí o ẹ kú iṣẹ́ aláàánú gbà o. ẹ káàárọ̀ orí ọdún ló sọ̀rọ̀ láti orí ilé. ẹ káàárọ̀. ọ̀rọ̀ bàbá ni èmi lè fẹ́ dá sí pé òní títòrò káfọkẹ̀balẹ̀ lérí ọ̀rọ̀ àwọn báńdíìtì a sì ń gbọ́ pé káfọkẹ̀balẹ̀ kò ní títòrò kò ní wáyé mọ́ títí tó ń wáyé sí tó ń pọ̀ sí ó wá ń pọ̀ sí níbo la fẹ́ fojú sí lérí ń pọ̀ sí wọ́n sì ń gbé káfọkẹ̀balẹ̀ ẹ̀rù ń bà wá o wọ́n dàgbà àwọn kìnìyàn wọ́n wá ń dọ́gbọ́n láti gba ẹjọ́ sójú kan wọ́n ń gbọ́ àjọ sójú kan bí kéèyàn máa dàbí ẹrẹ tó ń gba sójú kan tí wọ́n bá òun bí wọ́n ti ń lé àwọn tí wọ́n ń bájà ní nìsín tí wọ́n ń ṣáájú ẹ̀ ṣé tí gbogbo wọn bá papọ̀ sójú kan ṣé wàhálà wà pọ̀ eléyìí ọ̀dà báyìí o kọ́lọ́run ṣàánú wa o káwọn náà dẹ̀ ṣàánú ara o kí wọ́n gbé ìgbésẹ̀ akin torí àkọ́kọ́ ní ètò ààbò yìí lórí gbogbo wa iléeṣẹ́ yóò ní bàjẹ́ o aráàánú gbà o ẹ sì máa tẹ̀síwájú àtúnṣe tẹ̀ ṣe à ń gbádùn ẹ̀ ó ti ń já rárá ó ń kẹlẹ̀ dò ayé tí ní ọmọ wa kú yọ fúrìjì ọmọ tẹ̀ ọ̀làlá haúlá wàlá buwata ilé abẹ́lá ní olè àti. ẹ ṣeun o láti ìlú Ìwéré Ilé àbí. bẹ́ẹ̀ni. kábọ̀mílà dé ní kékeré ìgbà tá a bá padà dé a ó tún tẹ̀síwájú lábala tó kàn ẹ kú kalẹ̀. ìpolówó ọjà rẹ̀ wá kájẹ́ olùgbàjẹ́ CPFM ló lè bá ọ ṣe o 89.1 Entrepreneur Station òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí ọ̀wẹ́. Bájọ́lá local government ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àgbẹ̀
one evergreen station òkè ọ̀ṣà ni wọ́n wà tí wọ́n rọ̀ bí òwe CPFM ẹlẹ́rọ àmì jíjí. CPFM ló gbòde CPFM ló gbòde Entrepreneur Station. CPFM ló gbòde Ìkànnì tó gbọ́ngbọ́n dání. CPFM ló gbòde Ìkànnì tó dágájíá 89.1. CPFM ló gbòde. Ẹ̀dá ní kọ́kọ́ tà kẹ́ranko tó tà. CPFM ló gbòde. Wá polówó ọjà rẹ kó bá lè rọ́nà lọ. CPFM ló gbòde. Àwa la dáńgájíá. Olóde ló gbòde. Ẹṣin tó ṣíwájú ó ti gbapò kíní náà. CPFM ló gbòde. Entrepreneur Station. 89.1. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì CIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ẹ kú kalẹ̀ ẹ sì káàbọ̀ padà níbi tá a ti bomi là á díẹ̀ ní belenja abala tá a wà yìí abala tá a dé yìí abala fìjìláńtẹ́ la pè é ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala tá a wà yìí ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ ká jọ mójútó ọ̀rọ̀ nípa ètò ààbò kì í ṣe nǹkan tẹ́nìkan máa dáṣà wípé kò kàn mí kò kàn mí ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ó ṣeé ṣe kó kan jẹ́jẹ́ mojókòó mi o ọ̀rọ̀ ti kò ní ká fi ọwọ́ yọ̀ bọ́kẹ́ ká fi mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ọwọ́ tó dára là á fi mú torí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí kí gbogbo wa wà ní ojúlàlá kan fi sórí kí ló ń ṣẹlẹ̀ ní ìlú yín kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín kí ló ń ṣẹlẹ̀ ní agbègbè yín nípa ọ̀rọ̀ ètò ààbò ẹ jẹ́ ká jọ sọ àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n sì ń gbọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n sì tètè mẹ́sẹ̀ gbé wọ́n tètè mú àmọ̀ràn tí ẹ bá fún wọn wọ́n tètè mú ṣàlóògùn ẹ fún wọn lámọ̀ràn tó dára ẹ sì má fètè ẹ̀gàn pè wọ́n àwọn orí adé wa àwọn gangan ni àkọ́kọ́ láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ẹ pè pàdé ẹ wà ní ìfọwọ́sowọ́papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò àwọn tìbílẹ̀ àwọn tìjọba kí ìlú wa àti agbègbè wa tó bá ti wà ní àlàáfíà kódà gan ènìyàn ó lè sọ pa agbádá lọ síbi tó bá wù ú láti lọ ṣe gbogbo. àlàáfíà yẹn náà ló ṣe kókó ló ṣe pàtàkì jù ẹ jẹ́ ká mójútó àlàáfíà agbègbè wa ẹ má jẹ́ kí a wà láìdí kí ó dàrú kó dàrú ẹlòmíín wà tó bá dàrú kìí rí bẹ́ẹ̀ mọ́ o torí pé tó bá ti dàrú kìí ṣe sábà tètè kù ṣe. ọjà àwọn oṣù kókó níní. yóò ní kókó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ àlàáfíà kó jọba ládùúgbò wa èyí tẹ́ ẹ bá rí ẹnìkan tó jẹ́ pé gẹ́gẹ́ bí if you see something say something tá a máa ń sọ ọmọ tí ẹ bá rí tí wọ́n bá ti ń lù lálùbami ẹ̀ wà ẹ lọ rìpọ́ọ̀tù fáwọn ọlọ́pàá ọlọ́run ní jẹ́ ẹjọ́ dáràn ládùúgbò bàbá kan na ọmọ rẹ̀ ọmọ kú bàbá sá kúrò ládùúgbò àwọn aládùúgbò wọn kọ́kọ́ sàkó tó di pé wọ́n tó mọ̀ pé bàbá ló lu ọmọ ẹ̀ pa fún rẹ̀. lóòótọ́ so ẹ jẹ́ ká mọ̀ tó bá ti di pé lúlù yẹn ti ń pọ̀ jù èèyàn ní kọ́ èèyàn ó mọ̀ bọ́ ọmọ wí ayé ti dáyé olófin kìí ṣe àwa ń so ọmọ mọ́lẹ̀ fún bí ọjọ́ mẹ́ta. ń lù bí ẹran. ẹ dákun ẹ̀ ní dáràn lọ́kọ-láyà náà ẹ bá ti rí i pé lúlù ó fẹ́ẹ́ pọ̀ jù láàrin wọn bóyá kẹ́ ẹ pé àwọn èèyàn kí wọ́n bá wọn yanjú ẹ̀ wọn ní dáràn sí yín lọ́rùn o. àmín o. nínú ilé wọn ti ń ṣe kì í rí bẹ́ẹ̀ mọ́ o tó bá padà dá wàhálà alẹ́ o bó ṣe jẹ́ nù. àwọn ẹlòmíín wọn ò jọ máa gbélé kọjú sí mi ń kọjú sí ọ wọn ò sì máa jà nínú ilé wọn àwọn tí wọ́n jọ ń gbélé wọn ò tiẹ̀ ní ilé làwọn jà yí pé. bóyá jà wọ́n ṣe ẹyọ kan bóyá wọ́n ti máa ń jà gbogbo gbà. sọ wá mọ̀ yí pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí tó bá padà di iṣu atayẹn yẹn yóò padà di tàwọn tí wọ́n jọ ń gbélé. ìwọ tó bá hàn pé ò lè làjà torí kó mọ́ bá fara gbọgbẹ́ ó lè lọ pé àwọn agbófinró ìjà tó ń jà lójoojúmọ́ yìí nǹkan ó padà sẹ́nìkan nú àwọn méjèèjì o ìwọ mọ́ o lè mọ́ try láti lọ àárín wọn ó ṣeé ṣe kẹ́nìkan ó ti mọ́ bẹ́ẹ̀ nú àwọn méjèèjì. kọ́ ọmọ gbàdágbẹ́ alàjà ní gbọgbẹ́. 07047 7064
07047 náà lẹ́ẹ̀ fi pé o tẹ́yìn náà tẹ́ẹ̀ fi pé ẹ̀yin tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín ẹ jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n gbọ́ ibi tí ẹ bá sì mọ̀ wípé ojú ọ̀nà ò ti dàbí bóyá ẹ̀ ń gbọ́ wa níbi Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ìbàdàn àwọn ibi tí ẹ bá mọ̀ wípé ojú òpópónà ò dáa tí wọ́n sì tí wọ́n ní ìròyìn láti fún àwọn tí wọ́n ń rìnrìn àjò wípé ibi yìí ni ẹ tọ́ o. ẹ má gba sáìdì bí o tráfíkì ti wà ń bẹ̀ o ẹ má gba sáìdì bí tráfíkì ti wà ń bẹ̀ ẹ lè pè wá fún yẹn náà àwọn èèyàn ń gbọ́ wa tí yẹn ó ṣe láǹfààní láàárọ̀ yìí nítabàlà yìí wà fún nìyẹn. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070 47 7064. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ o. ó bí o ambassador. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà. àlejò lówó láti ìlú wèrè ni. àlejò lówó ẹ káàárọ̀ sà. yes lórí ọ̀rọ̀ ètò ààbò ntí àkíyèsí tèmi kọ́kọ́ rí ni pé ní ìta wà ń bẹ̀ àwọn máa ń méjì akẹ́ni wájú wà tá à ń pè ní ọjà àbùdó Musa gbogbo àwọn ọlọ́kọ̀ tí máa wá láti wájú yẹn wọ́n lè mú lẹ́nu lẹ́yìn kọ̀ọ̀kan báyìí tí wọ́n á fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí sáré láàrin ìgboro akẹ̀bẹ̀ wọn kí wọ́n dákun kan máa ṣe sùúrù kí ìjọba ìwájú wà náà kó sì kàn ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ láti jẹ́ pé kán lè máa kán má máa ráyè sáré láàrin ìgboro mọ́ èyí tó sì ṣe kejì ibẹ̀ ni pé àsìkò òjò ládé yìí o atẹ́gùn tí ń ṣe yìí atẹ́gùn tó lágbára ni gbogbo àwọn ilé tó ti jẹ ìjẹ títí tí ọ̀pọ̀lọpọ̀ gbé igi sí orí páànù tó fi tẹ páànù mọ́lẹ̀ tàbí tó gbé òkúta tó fi tẹ páànù mọ́lẹ̀ kí wọ́n dákun kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ o ọlọ́run ní jẹ́ kí àríjàmbá lé o má ṣàlà. ẹ ṣé o àlejò lówó 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ níbí yìí tá a sì pè é ní ojúlàlá kan fi sọ́rí fìjìláńtẹ́ ẹjẹ́ àjọ sọ o torí wípé ó ṣe kókó ká fún àwọn ènìyàn wa ní ìmọ̀ràn tí yóò ṣe ará ìlú láǹfààní. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sọ. ẹ káàárọ̀ o. abdulrasheed agenda láti àdúgbò ọgbẹ́ ọlọ́mísàlẹ̀ bẹ̀rẹ̀ Mr. Abdulrasheed ẹ káàárọ̀ sà. kẹta akókò gbà á ní dààmú agbára ọlọ́run. àmín ọlọ́run. àpò àṣeyọrí. torí kí ni wọn tó ti láti bẹ́tà ọlọ́run jẹ́ pé bàjẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. àmín. jẹ́wọ́n ní àsìkò tá a wà yí ẹgbẹ́ wa ti sọ àsìkò òjò la wà ẹ̀mí wa rọ kálukú wá rí pé nítorí ẹni tí ò ríran lọ́bìjọ ti máa ń kú ọ nítorí ẹni tó bá dẹ̀ rí náà ló máa fi ń sú àwọn èèyàn lásìkò tó jọba wá sọ àwọn èèyàn nípa àwọn lọlé nígbà náà nípa àwọn lọbí táwọn bá fẹ́ lọ ṣé wá rí tí jíwọn bá ti wá ti bẹ̀rẹ̀ àwọn dàbí bóyá lu olórí so eré yẹn wá ti pọ̀jù débi pé wọ́n fa accident láàrin ara wa so ẹ má wá já gbàgbé o tí ara bá tiẹ̀ sèyàn bákan àwọn yóò kí yẹn pẹ̀lẹ́ ṣùgbọ́n aláwọ̀ ló mọ bó ṣe máa ṣeun ẹ dákun tó yọ ọlọ́run kára máa dẹ́ díẹ̀díẹ̀ látara pé àsáré èèyàn tún lè kọ́ lẹ́lòmíì náà ní ìwọ̀n sábà bá lòmí ẹ dákun gbogbo àwọn ará ilé tẹ́ ń gbọ́ wa ẹ dákun ẹ jẹ́ ká pẹ̀lú àbájáde lórí ilé àníṣìnà lágbára ọlọ́run. tó bá tán náà wá ní pé àsìkò tá a tó wà iná bó ṣe jásìkò òjò yìí gbogbo pátá tó wà níta wa ẹ dákun ẹ jẹ́ kí inú rẹ̀ ó mọ́ níbi tó mi ó lè fi ra àìsàn kọjá tábà wò nísìnyí òjò tó ń bọ̀ máa rọ̀ nǹkan bọ̀ tó bá bá nǹkan bẹ́ẹ̀ náà so ó ti di pé omi lè yalé láti bẹ̀ fún délé ẹ dákun ẹ jẹ́ ká ṣàtúnṣe láàrin ànírógun omi yalé o àkékù sẹ́fà. ẹ ṣé o láti ìlú Ṣakí 070 47 7064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ tí wà ń bẹ̀ o. ẹ káàárọ̀ Mr. Abẹ́lákẹ́rẹ́. ẹ káàárọ̀ sá o. Mr. Obi ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ sá orúkọ yín. àkó àṣekùn ọdún ẹ̀mí àṣekùn ọ̀rẹ́ sá o. àmín ọlọ́run. orúkọ yín o. orúkọ mi ní sọ́lé ọmọ yẹn pàkílàgbàdo àwáyé. Yes, ẹ orúkọ yín sá. yẹsà níbi ètò fìgìláńtẹ́tẹ́ à ń ṣe yìí à ń sọ àwọn èèyàn fẹ́ gbọ́ bí wọ́n sì fẹ́ gbọ́ bí wọ́n fẹ́ gbà ni kò yé wa ẹ̀yin náà wò ó nígbà tá à ń pé ká dáàbò bora wa aṣọ tá a ti làágùn sí tá a wọ̀ sọ́rùn ara wa tá a ti làágùn sí tó gbé wa ti wà ń bẹ̀ tí gbogbo nǹkan wa ti wà ń bẹ̀ ká máa wá kó jáde ká máa fi gba bàáfù lọ́wọ́ àwọn kan tá a mọ̀ rí tí wọ́n kàn kó bàáfù wọnú ìlú wa wá kí làmọ̀ tó lè ṣẹlẹ̀ kí làmọ̀ tó wọ́n lọ́n fa sọ òun ṣe tí wọ́n bá gbà lọ́wọ́ tiwa tó tí wọ́n sì fún wa ní bàáfù tó yẹ pé kò lè lo ogúnjọ́ tí ń fi yálẹ́gbẹ̀ẹ́ pẹ̀ ṣé wọ́n tá a fi ra bàáfù ni ò sí ni tó
fún táfíà báàfù ni ò sí èmi ń rọ gbogbo wa ká kíyè sára o ká má torí ohun tá a lò tàbí ohun tá a jẹ ká bà ìgbésí ayé ara wa jẹ́ tó bá dọ̀la o. Gbogbo ẹ ṣẹlẹ̀ káàkiri ìlú ikú òjijì ṣẹlẹ̀ gbogbogbò àti lórí ara wa báàfù aṣọ tá a ti lágùn sí ọlọ́run nígbẹ̀mí aláìtọ́jọ́ o káwa ní òṣìṣọ́ra wa o. àmì ẹ ṣé o ẹ ẹ kò ṣe sà. káwọn èèyàn náà ó gbọ́ bá. ìmọ̀ràn rẹ o ọ̀rọ̀ ìṣítí sì ni pẹ̀lú fún gbogbo àwọn ènìyàn a sì lè sọ wípé àwọn ọ̀rọ̀ yìí fẹ́ ṣẹ́ pẹ̀lú ojú tí mo fi wò ó fẹ́ ṣẹ́ wo mọ́ àwọn obìnrin lára kò sí rọ́bẹ̀. à ń gba báàfù mú kinní kan wá kó fi gba ike mú kinní wá kó fi gba ike tó bá tiẹ̀ jẹ́ bí àwọn nǹkan tí è ṣe pé aṣọ tá a ti wọ̀ tá a ti làágùn sí gẹ́gẹ́ bí ẹni òun sì sọ òun tún yàtọ̀ ṣùgbọ́n aṣọ tó jẹ́ wípé ẹ ti làágùn sí. ṣéyàn lè ká aṣọ tuntun fún àwọn pààrọ̀ ni. tó ìtẹ̀yàn ti làágùn sí náà lè yóò kó wọn. sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ mọ nǹkan tí wọ́n fẹ́ fi aṣọ yẹn ṣe ẹ jẹ́ wà lójúlọ́lá kan fi sọ́rí àwọn nǹkan kéékèèké tà é kéèsì òun ó ń ṣe ìpalára fún wa àmọ́ o ìpalára tó pọ̀. ẹ jẹ́ ká ṣọ́ra o ká wà lójúlọ́lá kan fi sọ́rí àwa tí a sì fẹ́ràn láti máa jẹ èso tá à ń ra èso káàkiri ní ìrònà oríṣiríṣi fọ́nrán fídíò ló gba orí ayélujára báyìí mo rí fọ́nrán fídíò kan ní àná ẹnìkan ó fẹ́ ra èso ó wá sọ fún ẹni tó ń ta èso òun àwọn elédè kejì òun ni tó wípé òun fẹ́ ra èso wọ́n ti jọ sọ̀rọ̀ owó tí ó fi ra èso ìjẹ́ èso tó là kalẹ̀ yìí mú kékeré ń bẹ̀ kó jẹ́ ó ní òun ò lè jẹ́ wọ́n lè jẹ́ kí ló dé mú kékeré ń bẹ̀ kó jẹ́ ọ̀dà ìfọ̀n ní 5,000 ó ní rárá ìfọ̀n l10,000 títí tó fi dé 1,100,000 náírà 100,000 naira ó ní òun ò ní jẹ́ níbi tí ọ̀rọ̀ yìí ti di iṣu àtàyànyàn rèé o tí gbogbo àwọn èèyàn pélé wọn lórí ajẹ́ wípé ó ti fi nǹkan sí èso yìí ló fi lè jẹ́ èso ọ̀pọ̀n òyìnbó ni o. àwọn èlé jẹ́. tó ẹjẹ́ aṣọ́ra o káwà lójúlọ́lá kan fi sọ́rí à ń sọ ilé yìí láti jẹ́ káwà lálàáfíà ni torí pé tó bá ṣí bọ́ tó ní bọ́ ní dáa tí kinní bá sì bàjẹ́ tó ní kinní náà ni ó dáa o. bó ṣe jẹ́ nù. ẹjẹ́ aṣọ́ra o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Mr. Abẹ́rẹ́kẹ́ Mr. Kówópé. Mr. Kówópé o. Mr. Káàárọ̀ ẹ máa kú pàdé àná. adúpẹ́. Ọlọ́run ní jílé iṣẹ́ rẹ̀ wọ́n bàjẹ́ o. àmín o. ṣé ọ̀rọ̀ ètò ààbò yẹn ẹgbẹ́gun gbogbo àwọn tí a bá wà ní ta fi lé family house sílẹ̀ ta kó lọ sáìtì. ó wà jẹ́ pé à ń gbẹ́ kẹ̀ga àmójútó kẹ̀ga à ń gbẹ́ sọ́kàwé àmójútó àkọ́fà àsìkò tó láti yìí o. òrè síbi tá a wà tí ọ̀sán ọmọ kéékèèké lọ́run nípa ọmọ apá lọ́kùn ẹ̀dẹ́kùn ẹja mójútó lọ́run ní fi nǹkan ní wa lọ́run ní fi pa á lọ́kùn. gbogbo àwọn àgbẹ̀ náà ká sì dẹ́kun àwọn ìjọba ń pè wọ́n lé ọ̀nà wọ́n lè wọ́n bá mójútó. o ti lé Kówópé lọ o ti lé Kówópé lọ. ẹ gbà mí lọ́wọ́ Kówópé aláwọ̀ fẹ́ mọ́ wà pọ̀ o. kí ló wá fẹ́ wí báyìí. sórí ṣíṣe èdè. kí ló fẹ́ wí báyìí. kó mọ́ dàbí wà jẹ́ pé mo ò fọ́ọ̀rẹ́ mi pa. mo sọ síwájú. kó mọ́ dàbí wà mo ò fọ́ọ̀rẹ́ mi pa. o fẹ́ tì mí sí àbí. iṣẹ́ mi àbí ìmíà. ìdúróṣèdè wọn ni. èmi ọmọ o èyí tó bá wí náà ni Kówópé so ti gbọ́ mọ́ gbé lọ́kadà mọ́ o. ẹ̀kọ́ bá gbé mi mọ́. kọ́ mọ fẹsẹ̀ rìn káàkiri. kò tó bẹ́ẹ̀. ó ní ọkún. ìlú làbọ̀ ọ̀pá lọ́kún. sẹ́ẹ̀rí Kówópé. ẹ ló ẹ káàárọ̀ o. hello. ẹ kú ojúmọ́ o. Mr. Abẹ́rẹ́kẹ́ àti òbí o. ẹ káàárọ̀ o. Alhaji Babátúndé onípa ló ń kí yín o. ẹ káàárọ̀ Alhaji. ẹ̀yin náà ò ní bàjẹ́ o. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ bí òjò ṣe fẹ́ bẹ̀rẹ̀ yìí a fi àsìkò yìí kẹ́ bá wọ́ọ̀nù àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti di ilẹ̀ tó fẹ́ ìgbà tó yàn lóhùn tó jo bá ti àárọ̀ náà máa lọ tu dà sínú àgbá yóò máa lọ dádúró níbi ilé ẹnìkan òkúde eléyìí àrùn kárùn ti ń bẹ́ńbẹ́ ìgbẹ́ onígbẹ́ ìyàgbẹ́ láti bí ọdún mélòó kan ó wà ń bẹ̀ ìdọ̀tí ó wà ń bẹ̀ ká dákun ká ṣọ́ra o ká má kó bára wa o ọlọ́run ò ní jẹ́ kó dàrú o. ẹ ṣe o. Abẹ́rẹ́kẹ́ nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí àwọn ìdèdí tí a máa ń dè fún àwọn ọmọ yẹn ẹ dákun ẹ jẹ́ ká ṣàánú àwọn ọmọ yẹn o ẹlòmíì ó careless lórí ibi tó máa ń sọ àwọn kinní yẹn sí
ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ní jẹ́ kí wọ́n fi àwọn ọmọ wa pa wá lẹ́kún àwọn èèyàn ń sa kínní wọn lọ ń lò ó wọ́n ń sa kínní yẹn wọ́n lọ lò ó bẹ́tà kó jẹ́ pé ẹ padà sí aṣọ ọjọ́ òun o kẹ́ ẹ máa fọ̀ kẹ́ ẹ máa fọ̀ nǹkan yín. àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ nìyí ṣé wọ́n sì lè fọṣọ kínní. wọ́n wá yọ̀lẹ̀ wọ́n lè fọ̀ wọ́n tún wọ́n lè fọ̀ aṣọ ọjọ́ yẹn wọ́n wá yọ̀lẹ̀ lórí àwọn kínní tá à ń sọ yìí náà tá bá ti tú báyìí ibi tí wọ́n da gbogbo ilẹ̀ sí tó jẹ́ normal ilẹ̀ ibẹ̀ náà wọ́n lọ dòun náà sí. ẹlòmíì ojú kalẹ̀ ní rònà. tó bá ti ń kọjá lọ báyìí yóò kàn sọlẹ̀ kò ní kí ẹ tí àwọn èèyàn fi ṣe tí ì rí ẹni tó fa búrẹ́dì yọ tí ń jẹ kíní yẹn gbígbóná. so ẹ̀rọ ò ní jẹ́ rí wàhálà o ọmọ wa ò ní dààmú ẹni náà ò ní dààmú ẹ jẹ́ ká ètè mójútó láti ilẹ̀. tá a bá lò tán fún ọmọ ẹlòmíì ẹ lè rí mọ́lẹ̀ àbí ẹ lè dáná sun. tó bá ti ń gbé new site tó bá síbi tó fẹ́ ṣe sí èèyàn mọ́ ní àwọn new site mi wọ́n á lọ rí mọ́lẹ̀ ni wọ́n á lọ wo bóyá ilẹ̀ míì tí wọ́n ti gbogbo kíní yẹn ó jẹrà mọ́lẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fúnlẹ̀ yóò jẹrà mọ́lẹ̀ ni so ẹ dákun ẹ já ṣe bẹ́ẹ̀ náà ni obìnrin míì náà ní táwọn náà fi ń ṣe kíní kò síbi tí ò lè lẹ̀ sí. àbí níbi táwọn ọmọ kíní ń bẹ́ ta àwọn ọmọ tí wọn ò rán yàn. àwọn ọmọ kéékèèké. tó ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àmì orúkọ yín o. ọlọ́run wa ló sọ̀rọ̀ látòkè. ẹ káàárọ̀. a fẹ́ sọ fún nípa ọ̀dọ̀ tó lọ láti sẹ́nu ìṣẹ́nà sí pẹ̀sẹ̀ nìyẹn. ok. àwọn kan já ẹyẹ sí ojú ọ̀nà níbẹ̀ ọ̀nà yẹn ọ̀dọ̀ ẹja. wọ́n da yọ̀yọ̀ ok wọ́n da yẹ̀pẹ̀ síbẹ̀ àbí. kọ́ bá ṣe bá sọ kọ́ bá ṣàtúnṣe lórí ẹ̀ o. ok. wọ́n tó lọ láti ìṣẹ́nà sí pẹ̀sẹ̀. níbo gangan ni wọ́n da yẹ̀pẹ̀ yìí sí káwọn tó dà kí wọ́n lè gbọ́. wọ́n kọ́ nílé kọ́kọ́ ìyá ọ̀fọ̀ wa náà ilé ọkọ̀ síwájú bẹ̀rẹ̀ gan-an dà sábàtí kò ní city point. so wọ́n wá da ó wà lórí títì àbí. orí títì ló wà ní àárín òdà rárá ọ̀nà kékeré báyìí làwọn èèyàn kọ̀. ibi tó tún yẹ káwọn èèyàn máa pẹ́wọ́ sí wọ́n tún lọ jáyanrìn síbẹ̀. ibẹ̀ ni ó da ìpẹ́ yẹn sí. kò dáa àwọn tó jáyanrìn yẹn kí wọ́n máa gbọ́ báyìí ẹ tètè kó torí àǹfààní ojú ọ̀nà yẹn fún gbogbo wa ni kì í ṣe fẹ́ nìkan àmì ẹ ṣeun. 07047 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 a sì ní ìpè bíi mélòó kan láti gbé sí. ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. ẹ káàárọ̀ yìí o kọ́ yín bọ̀lẹ́ tí ń pè. láti Ọ̀yọ́ Aláàfin la ti ń pè. orúkọ yín látọ̀yọ́. ní àbẹ̀rẹ̀sí ìgbàlódé ìsáyé láti olóòrọ̀. láti olóòrọ̀ lọ́yọ̀ọ́. láti Ọ̀yọ́. náà máa gbọ́ yín sà. gbọ́ yín sà ẹ bá wa ṣe pápápá. ayé tó dé gbogbo ọ̀dọ́ wa púpọ̀. ẹ ṣeun. ọlọ́run ní jẹ́ tó náà bàjẹ́. àmì ẹ ṣeun. alẹ́ kájọ lówó náà lò. ọ̀dà ẹ kàn fẹ́ kí wa ni. ẹ ṣeun wọ́n làwọn ń gbádùn wa dáadáa ní ìlú Ọ̀yọ́. ẹ ṣeun o. inú wa dùn fún respond tẹ fún wa yẹn. ẹ wá gbé polówó yín wá ìgbà tẹ tí ń gbádùn wa lọ́yọ̀ yẹn ti rí i pé kò sí polówó tẹ̀ ń polówó ń bì tí ò ní débẹ̀ yẹn so bóyá máa jẹ́ nìyẹn so product tẹ̀ ń produce bẹ́ẹ̀ náà tí wọ́n ti mọ̀ ń bì ẹ gbé wá sí bí káwọn èèyàn ó lè mọ̀ so bó ṣe jẹ́ nìyẹn 07047 7064. torí kí a lè jẹ́ iṣẹ́ tó dára fún àwọn ará ìlú òun náà la tún fi àwọn irinṣẹ́ tó ta lẹ́nu la tún fi kúnra wọn láti jẹ́ kí ọwọ́jà wa kó tà kálé kó lè rìn dáadáa. bẹ́ẹ̀ni 070 47. and then ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń complain nípa line méjì ó wà lára àwọn nǹkan tí àwọn olólùfẹ́ wa tí wọ́n wá bí lánàá tí wọ́n sọ àwọn management dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa rí line méjì tí ẹ máa pè sí. tó jẹ́ pé táwọn kan bá pè síbì kan àwọn kan pè síbì kan ẹ jẹ́ ká lo àkókò yìí náà láti ké gbogbo àwọn olólùfẹ́ wa ní ìkànnì yìí adúpẹ́ tí wọ́n wá síbí lánàá adúpẹ́ o àmọ́ lóore o torí pé nǹkan tó lágbára jù téèyàn lè fún ènìyàn téèyàn ò lè gbà padà òun ni àkókò. bẹ́ẹ̀ni tá a bá wo iye àkókò kódà wọn kánjú lánàá kò sí kankan nu wọn tó ń kánjú yàtọ̀ sí ẹni tó wá látọ̀nà tó jìn tí wọ́n sọ wípé àwọn mọ̀ padà sí làǹlà tẹ̀ àwọn yẹn nìkan la fẹ́ lè sọ wípé wọ́n fẹ́ mọ kánjú díẹ̀ àwa náà sì understand pẹ̀lú bójú ọjọ́ ṣe rí òjò ń rọ̀ àti ojú ọ̀nà kó ń kálukú ṣọ́ra ẹ̀
adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin tí ẹ wá pátápátá láláì ní máa dárúkọ gbogbo yín pátápátá kò sówó ẹnìkankan téèyàn ó dà ẹ ó pè èèyàn mélòó wá lè yẹn fẹ́ dá àbí wọ́n pọ̀ gbogbo yín pátápátá là kí o ìfẹ́ wa lẹ ní ẹ sì tún nífẹ̀ẹ́ ìkànnì yìí gbogbo iṣẹ́ tí oníkálukú wa bá ń ṣe a ó máa tẹ̀síwájú a ò ní rẹ̀yìn láṣẹ Ìdùmarè. bó ṣe jẹ́nu fún àǹfààní àwọn tí wọ́n wá wò pé bó làwọn náà ṣe lè darapọ̀ tóró níye iye tí wọ́n ti fún wa ní gbèdéke ẹ̀ pé àwọn gbọ́dọ̀ pé iye báyìí ní ìlú kọ̀ọ̀kan láwọn ìlú kọ̀ọ̀kan tí ó wá wà jákèjádò Òkè Ògùn àti ìlú Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń gbọ́ wa àti Làǹlátẹ̀ ẹ dákun tí ó bá wù yín torí Làǹlátẹ̀ ààrẹ yẹn wá láti bẹ Làǹlátẹ̀ lánàá àwọn ará Àgànná wá Ìṣẹ́mi wá àwọn èèyàn gbọ́ ọ̀gá sọ wípé àwọn ò tí ì lè yan àwọn adarí tí èyí bá ṣe pé gbogbo àwọn Òkè Ògùn ti involve wọ́n ní kó mọ́ dàbí ìgbà tó jẹ́ pé àwọn èèyàn bìkan ní pọ̀sìn so ni ò jẹ́ wọ́n tí ì yan adarí láàrin wọn tẹ́yìn bá wá fẹ́ lẹ́yìn ìlú ọ̀dọ̀ yín tẹ́ ẹ bá ti wá fẹ́ kó jọ láwọn tí wọ́n bá wà trustworthy ni o tí wọ́n ní bójú wa jẹ́. àwọn tí wọ́n ṣe gbẹ́kànlé tí wọ́n jẹ́ olótìtọ́. tí wọ́n jẹ́ olótìtọ́ torí ẹ̀yin ni ẹ dàbí ambassador wa ní ìlú kọ̀ọ̀kan tẹ́ jẹ́ aṣojú wa ní ìlú kọ̀ọ̀kan so ẹ. ọjọ́ kan bá fọ́ sọ́kùn pẹ̀lú àwọn balẹ̀ ẹ̀yin ni bàbá ẹ̀yin màmá àárọ̀ yín náà òbí tó máa ń bá ọmọ ẹ̀rú lábàáwí jù tàbí ọkọ̀ àti àwọn tó máa ń jà jù sọ̀rọ̀ lóòótọ́ èdè ayélujára kò lè ṣíṣe kó má wà lẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n kó ká lu wa ká ṣọ́ra á lè máa bá ọmọ wa sọ̀rọ̀ láti wọ́n máa rìnrìn tó ìmọ̀ àbúrò àwọn ìjọba náà kí wọ́n bá wa ṣe bọ́ọ̀kù sí ojú ọ̀nà èyí tó ti ń sá ó ti ń pọ̀ jù wọ́n máa ṣe aláàbò wa. àmì ẹ ṣe òjẹlẹ ṣe lẹgbẹ. ẹ ṣe gan àní lè gba ìpè kankan mọ́ ní àárọ̀ yìí a máa pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò sọ̀rọ̀ sókè títí ìgbà náà tẹ́ bá ní ẹ̀yin tẹ́ a fẹ́ pè fún ti fans kìíní yẹn ẹ pé nọ́mbà mi 090 olólùfẹ́ wa ní ìkànnì yìí tó jẹ́ fans tòótọ́ ni o aṣojú gidi tẹ́ ẹ̀ ní bojú wa jẹ́ tọ́ra wa náà ò ní bojú yín jẹ́ o 09024527283 09024527283 ọlárẹ̀wájú alimi ló kọ mi títí ọ̀sán tá a mọ̀ pàdé èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀ o. bó ṣe jẹ́ náà lẹ́gbọ̀n gbogbo ẹ̀yin alára wa adúpẹ́pẹ́ òkun wípé ẹ bá wa gbọ́ ìròyìn àjímọ́ná lónìí àti abala fìjìláńtẹ́ láṣẹ Ìdùmarè etí wa á fi gbọ́ ìró ayọ̀ ọwọ́ wa méjèèjì ire láàfin gbámú o ẹ jẹ́ àjọ pàdé ní aago 8 sí aago 9 lálẹ́ òní lórí ètò àṣà àdáyébá abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. ojúlówó ohun tó yọnu ìdodo ní ìdajì ara.